olóṣì ṣòbò lábàṣà ògbó ẹ tó wà lọ́wọ́ àbú ibẹ̀ má bẹ́ẹ̀ gbé wàá rí ó rò bá gbó sórí ẹ̀ wá fún mi mo kàn wọ́n pé no I don't have a time lóṣì ọmọ mẹ́jọ kéèyàn máa gbowó ọmọ mẹ́jọ kó tún wá lọ inbox ọmọ 33 ìpè kó wá wọ́n ní kò tiẹ̀ lè bímọ mọ́ ilé ẹmọ ẹ̀ èyí tó bí fún gbẹ̀yìn wọ́n ní kò lè bímọ mọ́ olórí bú kó wá ní kí bọ̀bọ́ yẹn kó wá lọ ṣe IVF fóun wẹ̀ sí ẹ̀ ó bọ́ kírun ò ní kú re ikú ló máa pa ẹ́ tí kò bá ṣe fún ẹ wo máa wá rìkọ́dù inú ilé ẹ̀ èmi tí mo ti wà lẹ́yìn ilé ẹ̀ tán inú ilé ẹ̀ báyìí máa rìkọ́dù gbogbo ayá. ní tèmi Bukky Jesse blast ojú abẹ́ ó blast ojú abẹ́ ó tún sọ̀rọ̀ nípa ọmọkùnrin ọmọ 33 years tí ó fẹ́ ó tún sọ̀rọ̀ nípa bí ó ṣe sẹ́ndì òbó rẹ̀ sí Abu Ebel ẹ̀yìn ọwọ́ ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ìjẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse. ara ṣìírí ẹ tí ẹ wọ fún mi ní view nù ilé ẹ náà ẹni kò ṣe view nù ilé ẹ 3 weeks ago ló ṣẹ̀ṣẹ̀ ra ṣíà ẹ rí pé kọ́nà kan ló máa ń jókòó sí tó bá ń ṣe show kò ní chair ni ṣíà yẹn gan ẹ rí pé kò ga tó yẹn tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ra ṣíà yẹn fún olórí burúkú òbò kí n olóhùn olóṣì òun ló gbogbo nǹkan ayé òun ló ní mo lówó mo ṣe ò ní kú rè ìyá ẹ tí n bá mú ẹ ò ní ṣerú ẹ mọ́ mo fa ayé mi búra béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí lórí Facebook àgbà ti dé ni ìwọ wá ní oníwèrè ni oníwèrè làbò mọ́lẹ̀ òfin bímọ ká máa bí sí ká máa rẹ̀ sí ọmọ bẹ lára rẹ àbáṣà ni ò jẹ́ olórí burúkú olófo ó dìjọ́ tó bá ní kẹ́ padà sílé báwo bó tẹ́ máa kọ́ ọmọ lọ olóṣì olóhùn dirty monkey dirty monster olórí burúkú àṣọkọlọkọ lóhùn if they enter your eye if you enter your eye why can't you talk ṣebí mo sọ pé Burna Boy they enter my eye yẹn sórí mi kí n lọ bá Burna Boy lẹ́yìn pé kó wá dómi wo ìwọ tó bá bú mi tí n bá dé lóhùn dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n wọ́n tí n bá dá lóhùn fura sọ́rọ̀ rẹ̀ calamity kan máa wá ṣẹ̀sìn gbẹ̀yìn ni wá ṣẹ̀sìn orí tí máa ń wẹ̀ because I don't want to give you publicity. I know you are desperate to be popular. I won't give you. I don't give people publicity. Oh, it's me in there alone. Because I mean, oh, what me? And I mean, nothing so for now. Timba, so for Timba contributes to Louis. Oh, boy, King will lay down. Oh, lo she busy, lo she useless. Sorry, TikTok. Oh, lori buku, share lady TikTok. Òun ló bá máa judge en tó gboko loko aṣọ lórí burúkú náà kan tó ń ṣe nìyẹn olóṣì olóhùn wọn ló fẹ́ dá sí di sáwọn ọmọlọ́mọ lára ikú máa pa ya ẹ ni lọ́dà àwọn ìpọwọ́ jọ̀wọ́ lọ lọ́dà olórí burúkú ó ti rí pọ́mọ yẹn fine jọ ẹ lọ ó carry front ó carry back olóṣì yọ filter nu fídíò ẹ ká wo bó ṣe rí olóhùn dirty monkey ohun kú ọ̀rọ̀ yìí body odò ẹ ó body odò ẹ ahun inú ilé a máa ran ẹja díndín a máa wáyà mọ yẹn ìtọ̀ ní fọ̀n kẹwọlé èèyàn inú ilé wa lóhùn yẹn máa rò bá dá pẹ̀fúmù sínú ilé ìtọ̀ ni ó máa ń gbogbo inú ilé ẹ̀ olóṣì ẹlẹ́nu ó ṣẹnu wíwọ́ bẹ́ẹ̀ tó ní partial stroke. èmi náà máa pẹ́ mo lè rọrùn wọ̀ ẹ jẹ́ máa lọ máa wá Monday àgbà fúnṣò lọ́wọ́ mi ẹ bá mi compile gbogbo nǹkan ẹ̀tọ́ ti sọ pa èmi náà wá fi tèmi kún ó rò bí mo bẹ̀rù ẹ if I ignore you I just don't want to answer you because ẹ̀rí tó bá sọ̀rọ̀ ni mo lọ sí lọ́sùn tech mo lọ sẹ́dẹ̀ poli I have engineer olórí burúkú engineering ó dẹ̀ no 24 hours lórí TikTok make it make sense asao now asao ó ní mò ń wọ gold èlò ni gold so wọ mo wọ Lizzy ló ń bá wíyàn mo wọ gold ìyẹn ìwọ o láṣọ gidi lórí kọ no o láṣọ gidi lórí kọ bí rí kan gidi lọ́mọ rí àwọn aṣọ charity shop ló wọ tó bá ti rà wàá jù sínú washing machine wàá fọ wàá wá lo filter kí ló fẹ́ fi kún olórí burúkú ọmọ òfò kó ti máa ṣe fún ìyá lóhun òbèrè tó bẹ́ẹ̀ ó kúkú mọ̀ mí ẹ jẹ́ á máa lọ ó ti sọ fún gẹ̀tọ́ ló gbọ́kọ ẹ̀yẹn anytime you need me call me if you have any information ṣójòbò sọkọ ẹ náà ìyẹn ti lójòbò sọkọ òun náà give it to me àbájọ àwọn ilé máa rí tó ń gbé side tó ń celebrate cider pàtó ẹ̀pọ̀ òbó wọn náà wọ́n ti lè ní láńbébé sórí TikTok àwọn ló ń ṣe camera down òbó wọn lórí TikTok yẹ́yẹ́yẹ́ ni àbájọ èmi náà wo ó gbé cider ńjọ́ yẹn ó ń pọn cider lé ó ń pọn lé
ẹjọ́ ṣáàbù ṣáídá ni ẹni ẹyẹ jòbó sọkùnrin èmi náà ti mọ̀ fọ́rẹ́ ẹ̀wọ̀n mi kò sọ orí èèyàn tó jẹ́ mo dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ ọmọge ṣáídá lè má mọ̀ àtàṣe iná ní olórí burúkú ó fẹ́ lọ gba dínkì ọ̀fẹ́ tó bá ṣòkú ìyá ẹ̀ ọ̀yìn boyfriend yín tẹ lọ́rùn ojú ẹ̀ fún yín òbó ẹ̀ wà lọ́wọ́ boyfriend yín no kò rówó ra ṣíà ìyẹn ló wá fẹ́ máa bó mi ọlọ́run ìgbà tán sẹ́ǹdẹ̀ sí mi pé ó bú mi mo ní mo wá wo fídíò yẹn mo nílé tó yẹ pé corner shop ló ń gbé corner kan ni corner suit ni corner piece ẹ lè rí ṣebí inú ilé tèmi lẹ rí àbí mo fi kọ́kọ́ bò fún yín mo ṣe pé mi àti yín gan lájọ ń gbé inú ilé ìbẹ̀ ṣe wà ẹni kó ṣò wá gbogbo inú ilé ẹ mo challenge ẹni kó ṣò mí ní gbogbo inú ilé ẹ mo challenge ẹ ibẹ̀ lẹ́sìn máa mọ̀ pé mo parọ́ ṣé mo sọ kọ́rí tí mo pa corner ni ẹ jẹ́ ká máa lọ ó di Monday fẹ́mi àti ẹ bá mi collect gbogbo kọ̀tán ní nípa èmi náà mú tèmi mọ́ ẹni tó gbé kéèsì wá fún mi tí mo ní jẹjẹ kó sì dànù ní ìrojọ́ mo máa ṣe kéèsì ẹ̀ sí ẹ mọ̀ pé màá ń dúró kí n ṣe kéèsì wọn ni obo kírun òkú láṣọ ọdún ó jẹ́ wá gbà kí n fún ẹ lélẹ̀ obo kírun ọba olùsùnmọ̀ láṣọ ọdún kí ló fẹ́ fi kún láṣọ ọdún sórí eléyìí sì mo lọ jù síbì kan ni ìwọ ọmọ nìyẹn obo kírun kí ló fẹ́ fi kún olórí burúkú alákìsà of London alákìsà of TikTok kí ló fẹ́ fi kún sọ fún mi máa fún ẹ mo lè fún ẹ lélẹ̀ náà kò jẹ́ nǹkan kan béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí afúnimáwo bẹ̀lẹ̀ mi bùjẹ́ budanu o ní láti support mi o ní láti farms mi kí tó fún ẹ nǹkan àwọn tí mo mọ̀ rí gan wọ́n wọ ní inbox mi sister BJ can I have this with all pleasure máa tún fowó post ẹ̀ sí ẹ obo kírun olóṣì ẹ̀yin lọ́mọ ìdíyẹ ń tọ̀ ya ìwà máa tọ́ gbogbo àwọn èèyàn gidi lẹ́yìn lórí TikTok ni àwáyé má ṣe rere olórí burúkú ológo 2 years àbí 2 years kọ́lá bẹ̀rẹ̀ justice for Mohbad ológo 2 years I love you bye TikTok I got to go bye.